ìjọba ṣẹlẹ̀ ń lẹ́wọ̀ ẹgbẹ́ ìlú ọwọ́ ti jí kọ́ orí bá tẹ̀lé jẹ́ wọ́n kọ́ lẹ́gbẹ́ pàdé ẹgbẹ́ yìí ọmọ Níyì. ìyá wọn sàlẹ̀ ka ọmọbì kan láéláé. àìká yìí náà mọ́bì kan ló jẹ́ kẹ́ máa tutù lójoojúmọ́. adúlẹ̀jẹ̀ wọ́n fojú sunkún ọmọ náà. ìyá wa ọmọ Níyì ẹ ṣe gbé gbogbo ẹni sọ ẹ̀yin akọfọmọ kọfọ pé ẹ bá ìkọfọ yìí ẹ fi pa lọ́mọ. pé ìṣọmọdé mọ́ mo ti dàgbà gbà mélòó lówó fi gbórí nísìn káwọn èèyàn wá tó bú mi ẹ jẹ́ n búra mi. ṣògo jalè rẹ. kí ló ń yọdọ mi gbọ́dọ̀ dùn. níta ni. mo náà ọmọlára. ìtàbí tí ó bímọ gángan olórúgbó làpá. ó ṣù ẹkún bí mo ṣe tún kọ́ ẹ̀. ó jẹ́ olùbọ́ mi mọ́ ó wọ inú ilé mọ́. ìwà lóye. ẹ lè sinmi kódà ẹ lè gbádùn ẹ̀yin ọ̀dàlẹ̀ wọ̀nyí. wọ́n bá gbé bọ̀jà rẹ̀. kò lè dúró sílẹ̀ lọ. ìyá mi ò lè dúró. bá bọ̀ yọ. ó tún pẹ́lẹ́ náà. ó dílé ọmọ pa ó tún wá ń pa mí lọ́mọ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́mi tí mò ń gbìyànjú pé kí n lọ́rẹ̀ mọ́. àwọn fẹ́yàwó mi ìgbà yìí làárọ̀ rẹ̀ tárúgbó ń kọgbà. ṣebí torí ọmọ ẹni sáà la ṣe ń ṣiṣẹ́ ọmọ Níyì ọmọ nídé ọmọ lọ́lá ẹni. ọmọdé ìfijọ́ wọ̀ dáná kò lè sọ ní ṣe ìgbádùn. iye olè ẹ̀gbọ́n níbo lẹ fi dé sí. ẹ jẹ́ tètè rè múdẹ ọ̀hún wá bọ́ bá sì ń bẹ lọ́wọ́ yín. èèwọ̀ rádaràda yín wò kì í ṣe dé ọ̀hún rè. ẹ wo ẹ pògùn tádé kó bá yín pàgàlà tó bá jẹ́ woro ni ẹ pè mí ṣé gbọ́. àjọkẹ́. I'll be taking you to the hospital. A different kind of hospital. Am I supposed to be scared? Tí ẹ lára àrùn tó ń ṣọgọ́fà ṣóun náà ní ṣọdúnrún bákan méjì lọ̀rọ̀ ayé rí ohun tó kọjú síta ẹ̀yìn ló kọ sí Kẹ́hìndé mo lo lúkúlùkù àbí tí ẹ lára. Àrùn tó ṣọgọ́fà ṣóun náà ló ṣọdúnrún bákan méjì lọ̀rọ̀ ayé yìí rí ohun tó kọjú síta ẹ̀yìn ló kọ sí Kẹ́hìndé ayé yìí kò yẹ nìkan. Àní ilé ayé yìí kò sẹ́ni tó yẹ ẹ̀ẹ́yẹ ohun tá a rí tí ń bí wá nínú bẹ́ẹ̀ lómi bá rí inú rẹ̀ yóò mọ̀ dùn ni
bákan méjì lọ̀rọ̀ ayé rí. Ó kọjú sí Táyé, ó kẹ̀yìn sí Kẹ́hìndé o. Mo ló kọjú sí Táyé, ó kẹ̀yìn sí Kẹ́hìndé o. Hey, handsome. Come over here. Emi, Yes, please. lọ̀rọ̀ ilé ayé yìí. How are you doing? Ṣé wọ́n ń ṣiṣẹ́ níbí báyìí? Bẹ́ẹ̀ ni màá gbogbo oúnjẹ tẹ́ ń jẹ ń bí mi ni mò ń ṣe mí ní chef bí báyìí mà. Jẹ́ fún yín nọ́mbà mi kò pè mí. Nọ́mbà yín yà ni. Ṣé kò sí ma? Let me give you my digits. Come on. 00 0 75 7 5 20 2 0 12. No, come on. Gbá náà. Mi gbá. Gbá. Mi gbá. Ṣé nǹkan tí mo ní kó wá ṣe ń gbà yín? Rárá sà. Mo rán ẹ kó wá gbé nǹkan bí báyìí. So, àlejò mi ló wá attend sí mi. No. So, Mi ò attend sí wọn. Mo drop ẹ̀. So mo wá kò sí mi ò gbà sá mo kàn mi. ṣé wọn pé first time tó máa ṣe kọ́ lélẹ̀? This is not your first time. Màá mi sọ pé mo dí pẹ̀lú ẹ̀ bóyá wà. Hey, just stay out of this, okay? Màá mi sọ pé mo dí pẹ̀lú ẹ̀. Má bínú sá. Má worry. Mo kàn tí máa ṣe sọ. Ẹ má bínú sá, kì í ṣe nǹkan tẹ́ ẹ rò sá, ẹ fọ́ lọ́ba bẹ̀yìn ẹ jọ. Hello, admin. Yeah, Bobo Gabriel, I just fired him right now. You wanna see my office again? Me, very more. Ẹ sá, ẹ má fàáyà mi. Àǹtí yìí Go má yẹ kó clear bá. desk and sin. Yeah, right now. Ẹ jọ. First time tó máa ṣe kọ́ lélẹ̀. Ṣé bẹ́ẹ̀ tí mo mọ̀ dáadáa ni? Ó mọ̀ dáadáa ṣe ṣe bóun ni. Wọ́n dẹ̀ torí pé wọ́n ṣì ń rí ẹ ní ọ́fíìsì wọn rí suit lọ́rùn ẹ̀. Ló jẹ́ kó fi pé bẹ́ẹ̀ olùmọ̀ abálejò mi sọ̀rọ̀. Ẹ má bínú sá, mo ṣe mistake. Ẹ̀rù ọba ẹ̀. Ẹ má bínú ọ̀gá. Dídúró ẹ̀ ò bá ẹ lẹ́rù à. Ọ̀gá mistake ni, ẹ má bínú. No, ó fi ipò àádọ́ àti kò bá ẹ lẹ́rù bó ṣe ń wo kò bá ẹ lẹ́rù. Ẹ lè sí ti fún mi. Kí n bá fún ẹ ṣe, I don't wanna see you just get out, you are fired already right now. Out. Stay out. Out. I will make sure I deal with you. Fogsy. Yes, boss. Why are you preparing? I have an assignment for you. Ṣé assignment money for you? Mo fẹ́ kó rí gẹ́gẹ́ bí gbà pé òun ṣe last mission on Earth. As in, mo fẹ́ kó ṣiṣẹ́ fún mi with your last breath. Mo ti sack Gabi. Chief Chef Hotel. Yeah. Sherry, sack tí mo sack kankan ni point tó wà lẹ́sẹ̀. But mo fẹ́ make life miserable. At least as ọmọkùnrin tó bá lé ẹni bí iṣẹ́ kan. Kí ló fi pé ó yẹ kó ṣe? O máa hustle láti tètè ríṣẹ́ mi. Exactly, that's where I'm going. Mi fẹ́ kó ríṣẹ́ kankan mọ́. Ó gbọ́n kan tí mo sọ. Mi fẹ́ kó ríṣẹ́ sí any company mọ́. Either Lagos, Abuja, anywhere. Gẹ́gẹ́ bá ṣe mọ̀. Kò sí reasonable company kankan tó wà ní either Lagos, Abuja or anywhere tí mi mọ ẹni tó ní tàbí kí n mọ MD tàbí kí n tún wá mọ èèyàn tó mẹ́ǹtọ̀ ẹni tó níbẹ̀. So, this is what I want you to do for me. Mo fẹ́ kó máa tẹ̀lé Gabriel from morning till night. Bóyá wọlé ni, bóyá jáde ni, tàbí wáṣẹ́ lọ sí anywhere. Just call me. Fún mi lórúkọ company tó lọ.
I will do the needful. Mi ò fẹ́ kó rí aláàánú mọ́. Mi ò fẹ́ kọ́wọ́ ẹ̀ tẹnu. Mi ò dẹ̀ fẹ́ kó ríṣẹ́. Mi ò fẹ́ kó jẹ́yàn mọ́ anywhere tó bá ti ń lọ. I believe you can do that for me. Definitely, boss. Good. I trust you. That's why I'm giving you this job. I don't disappoint you, boss. You better not. Àwọn tí ń ṣọ́ níta ò rí. Má fi mí lé wọn lọ́wọ́ o. Bá mi ò rún. Àwọn tí ń ṣọ́ níta ò mọ̀ o. Ọ̀gá ni o. Sáré o. Wọ́n bá wọn tì. Ọ̀gá ló dé. Welcome o. Welcome. Ẹmu di la báyìí. Welcome ma. Ẹ kọ́ àtàwọn ọ̀rọ̀. I was there. Ẹ pẹ̀lẹ́. Yes ma. Fílẹ̀ ẹrù wà. Ẹ káàárọ̀ màdámù. Báwo ni ṣàpẹlẹ tiẹ̀? Ṣàlàfíà ni. Okay ma. Ṣàlàfíà la báyìí. Olúwa ṣeun. Welcome ma. Ẹ kó ẹrù tó wà nù. Go ni Joshua Abidin ní lọ́hùn. Abidin. President America. Ó parọ́ wọn bẹ́ẹ̀. Bidin, ó wà okay. Beyonce àtàwọn ọmọ ẹ̀kọ́. Ẹ lọ kó ẹrù ní mọ́tò. Madam, ẹ gbọ́ lóòótọ́ ni pé wọ́n ń paná ní Texas rómiwẹ̀. Ẹ kó ẹrù. Ọ̀gá náà sọ bẹ́ẹ̀ wọ́n lè rómiwẹ̀ fúnjọ́ mẹ́ta. Ara mo bí ti ń jọ lọ. Flaky. Ẹ kú lé. How are you? How are you? Come. How was the flight? It was okay. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, it was a bit bumpy, but Ọlọ́run gbàkóso. Adékò fẹ́ àgbẹ̀ ní pé kí n má wà. Ṣé mo torí other time tó ti clamp tires yẹn ni máa wò pé kí n má wọrí kí n máa wọ cab lọ máa wọ cab bọ̀. Drama yẹn ti pọ̀ jù. Mo ti mọ ibi tí yẹ kí n máa park sínsìn òun fi ń dà mí láàmú. Okay, no problem. Pẹ̀lẹ́, wo mo ti ní kọ́ bẹ́ẹ̀ sí ẹja àbò tó máa láìkẹ́. Pẹ̀lú ọ̀bẹ apọ́nmá lórí sẹ́mu, ẹ máa enjoy ẹ̀ dáadáa. Ó ṣe gan-an ní Wùmí. Ẹ wo, nǹkan ṣe ní ẹ̀kọ́ lọ́wọ́ àmọ́ ìdílé sí mo kò fẹ́ ṣáwà kí n dẹ̀ sùn díẹ̀ because I'm really tired. Okay, pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ máa. Ó ṣe gan. Wọ́n kò kàn wá o. Ọ̀gá ti lọ rè lùtù Amẹ́ríkà. Àti kó sí fà báyìí kọ́lọ́n sáàjẹ̀ kan bẹ́ẹ̀ mi mú kíjì pàbọ̀. Kò ní ìdí sókò. Abọ́bá kú fẹ̀ wá sọ báyìí kalẹ̀ lẹ̀. Ẹ sì ta kété bí ọparun ẹ wá bá wa já kínní ilẹ̀ náà ṣe é mọ́ sẹ́yìn sẹ́ni. Mo gbogbo rọ́bìṣì. Ẹ já ẹrù tẹ ọ̀gá yín tẹ fẹ́ jálẹ̀. Ẹ wo airport lèmi ti ń ṣe mò ń ṣe pẹ̀lú time ni o. Ẹ pẹ̀lẹ́ orí náà ni irun orí yín ṣe dàrú. Airport tí wọ́n ti ṣiṣẹ́ ó dà pé ẹ̀mọ position sí wa. Ẹ ní bọ́ọ̀gà ṣe kí wa wọlé. Dákun ẹni tí iṣẹ́ airport tún yọkùn ni. Ó sọ pé yọkùn ni. Irọ́ kì í ṣe bẹ́ẹ̀ wọ́n yà wọ́n. CEO logistics lèmi. Kí ló ń ṣàlẹ́ lè. Fílẹ̀ o mọ̀ pé téèyàn bá ti mu ẹmu yó. Ibi ni ó sùn ó bá yà kó mọ̀ wá sọ báàgì kó ń bẹ́ẹ̀ ọba yà yọ sọ báàgì kalẹ̀. Ẹ sọ báàgì ọ̀gá kalẹ̀. Sọ báàgì. Ṣé gbá ẹ̀ lérí yóò gba tíìpù ni o ó ti jó. Ẹ pẹ̀lẹ́ o. Gbígbà kún ṣiṣẹ́ airport. I'm a CEO. Okay. Mọ́tò mi rè. Okay. Leo. Yeah. Oh yeah, Eleni. Àṣírí nìyẹn. Ó yàwó náà. Kí ló ṣẹlẹ̀? Oh, Madam dé láti America ni. Mo sóúnjẹ fún wọn, ṣùgbọ́n ó ti rẹ̀ wọ́n. Ó láwọn fẹ́ sùn. Ọ̀gá ní kò sí kankan tí mò ń ṣe kí n máa lọ. Oh, okay. Kí ló dé? Kí ló ṣojú ẹ ojú ẹ̀kọ́ rẹ o?
sack mi. Kí ló ṣe? Mi ò ṣe nǹkan kan. Ọ̀gá ní mò ń flirt pẹ̀lú girlfriend àwọn ọ̀dẹ̀ ni màá lọlé. Gabriel. Ọ̀gá ní òun flirt pẹ̀lú girlfriend àwọn àbí òun flirt pẹ̀lú girlfriend wọn? Flirt báwo tó ṣe mọ̀ mí ni ṣé mo ráyè gbogbo yẹn ni. Ó ń béèrè nọ́mbà mi ti ẹ̀dá àti ẹ̀ tí sọ̀rọ̀ àti wọ́n kò the next thing mo kàn gbọ́ yọ àfàyà àti wà lọlé. Just like that? Just like that o, honestly. Kò yé mi, àbí èdè. Ọ̀ ṣé bó ṣe kàn ń fáyé èèyàn nìyẹn? Mo dẹ̀ bẹ̀ wọ́n ṣe lọ yá ni bí wọ́n máa lọ. Bóyá kí n bá ọ̀gá mi sọ̀rọ̀, bóyá ó lè gbà ẹ́ síṣẹ́. Omi. Company tí mo ti ń ṣiṣẹ́, the hotel. Mo kí mi ní chief chef wọn. Of course. Same cost la ṣe. Mo ní right láti hire ẹni tó bá wù mí at any time, at any point, anybody dey lè query mi. Ṣé kò ever cross mind ẹ kó tiẹ̀ rò wípé kí ni reason tí mi ò fi employ ẹ síbi iṣẹ́ tí mi fi gbà kó ṣiṣẹ́ ń bẹ̀? Mi ò ríro. That's because mi ò support kankan àti àwọn máa ṣiṣẹ́ níbi kan náà. Wá wo bí tí wọ́n ti wọ́n á ṣiṣẹ́ kò tí wọ́n á ṣe company ilé mi. Àjẹmọ́ ẹ̀kọ́ ọmọ olùgbọ́ máa ń lọ máa no. Ìyẹn ò lè work. Ilé Ọláfẹ́ mọ́ máa bọ́ sí gbòòrò máa rí ṣe wáṣí gbóyà mi ìmọ̀ ṣáàbì mọ̀kọ́ tí mo lọ kà ní school máa bọ́ sí gbòòrò máa rí ṣe máa wọ̀ rẹ̀. Jẹ́ kí n ṣì bá wọn sọ̀rọ̀. Omi máa mẹ́nu lọ́bẹ̀ yẹn please. Ló máa yẹ kí n rogbò àṣàṣì. Olúkúlùkù abití ẹ̀ lára. Àrùn tó ń ṣọ́gọ́fà ṣóun náà ní ṣọ̀dúnrún. Bákan méjì lọ̀rọ̀ ayé rí. Ohun tó kọjú síta ẹ̀yìn ló kọ sí kẹ́hìndé. Fọlákẹ́. Fọlákẹ́. Àrùn tó ṣọ́gọ́fà ṣóun náà ní ṣọ̀dúnrún. Èsùn. Mo ti jí ni. Ẹ ń jí mi. Bẹ́ẹ̀ ni mo ń jí ẹ ní o. Ṣàngólá ìgbà tó ti dé lọ́sàn-án àná. Oorun tó lọ sùn yẹn ṣé wọn kún rèé tó ṣe ń jí. Kí ló ń ṣẹlẹ̀? I'm very tired. Ó rẹ̀ mí. Now, I am interested. In knowing the test result into Latin America. Well, the doctors in Nigeria were right. Pẹ̀lú gbogbo test mo carry out lọ́hùn yẹn. Same result of fún mi nígbà iná wọn fún mi lọ. Ó kẹ́yìn sí kẹ́hìndé o. Ìlú gángan lọ̀rọ̀ ilé ayé yìí. Ohun tó kọjú sí ẹ, ẹ̀yìn ló kọ sí mi.
Chief Nwadike. How are you, my friend? Ọmọ náà tó ń fi Yorùbá pòwe. Mo mọ̀. Ewé ẹ̀ ti pẹ́ lára ọṣẹ. Yeah, quick one. Ṣé òun wáyàn ní Pedro branch ẹ̀? Ẹ ń ṣe interview fún àwọn head of kitchen department. Oh, ìwọ gan ò sí Nigeria. Oh, okay. Bá mi pè gbogbo àwọn branch manager. There's this boy, Gabriel Ilesomi. Ó wà ní Pedro branch. Mo ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Yeah. Mi fẹ́ kàn fún níṣẹ́. Yeah. Pè gbogbo branch managers àti Pedro branch àti other branches. Mi fẹ́ kàn fún níṣẹ́. Yeah, mo ń dì pẹ̀lú ẹ lọ́wọ́. Yeah. Oṣé. Yeah, thank you. Má fi mí lé wọn lọ́wọ́ ó bà mí ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta ò rí. Má fi mí lé wọn lọ́wọ́ ó bà mí ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta. Ọjọ́ tí iṣẹ́ bá gbomi, kí lẹ feel nípa overtime? I am of the opinion that a job is not done until when finished. So to bá gba overtime, ṣíṣe náà ni I'll do it, ma. Alright, that's nice. CV yìí ó múnádóko. Ẹ̀yin náà ẹ̀dẹ̀ wà sound gan. And I think I want you here already. Mi náà dùn láti bá yín ṣiṣẹ́. Ṣé lè bẹ̀rẹ̀ ṣẹ́ lè ní? Why not? Yes, ma. I can, ma. Okay. Excuse me, madam. Let me call, ma. Can't it wait? Chairman, ma. Oh, welcome me. Yes. Oh. Chief Nwadike. Kí lẹ fẹ́ o? Okay. All right, Mr. Will. All right. Hey, Mr. Ilesomi. Yes, ma. Don't worry, we'll get back to you. Ma. You can leave now. Thank you. We'll get back to you. Next. Ṣé ẹ̀dẹ̀ ní rí pé gẹ́gẹ́ bí iṣẹ́ obìnrin? Iṣẹ́ obìnrin kẹ́. Ẹ wo kò síṣẹ́ tó ń jẹ́ṣẹ́ obìnrin lọ́dọ̀ ti tèmi o. Ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n tó wáṣẹ́ wá bí cook ni mí. Èmi ni chief chef ní one particular hotel. Sáìdì wo ni? Èkó wa náà ni. Kò jìnnà sí Àjàó. Because pọ̀tọ́ àwọn èèyàn máa wò pé kí ló ṣe bọ̀bọ́ yẹn tó ń ṣiṣẹ́ obìnrin tó ń dáná. But ma tí wọ́n bá fi lè taste oúnjẹ tí mo sè tán ọmọ agbóríyìn fún mi. As far as I am concerned ma kò sí nǹkan kan tó ń jẹ́ṣẹ́ obìnrin kẹ́mi ṣe àti ṣiṣẹ́ ká dẹ̀ mọ owó délé ni ma. Torí mi nífẹ̀ẹ́ nǹkan tó máa dàbí pé ẹ máa wá síbí ó máa dàbí pé mi nílé control yín mọ́ ẹ máa pé torí pé jóbìnrin ló ní bí mi dẹ̀ fẹ́ wàhálà. Ẹ ti dàntí mi ọ̀gá mi nìyí ọmọ jẹ́jẹ́ lèmi gan fúnra mi. Ó dà kò sí problem no wàhálà àdè máa. Oh, sorry. Hello? All right. All right. No wala. O ṣé gan. O ṣé. Thank you. All right. Ẹ ṣé gan sir. Yes, ma'am. Mr. Ilesomi. Yeah, other departments tó bá kó náà kí n lè wà familiar pẹ̀lú ẹ̀. All right. No problem. Ẹgbà. Ẹ ṣé mo dúpẹ́. So má dẹ̀ tún máa pè yín. Máa bóyá ẹ̀gbọ́n nǹkan tí mo sọ mo ní mi ì rí bí iṣẹ́ obìnrin mo lè ṣe. Ẹ má ṣe yọnu. Èmi á pè yín. Èmi mo ẹ má wọ̀rẹ́ ṣe bí mo ní máa pè yín. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pè mí gbogbo certificate àti nọ́mbà gbọ́dọ̀ ti gbélé mi lọ́wọ́ ibo lẹ fẹ́ pè mí sí. Ṣé kí n pe security fún yín ni? Mo ní máa pè yín. Àbí ṣé wàhálà wà nù ẹ̀? Máa pè yín náà nìyẹn. Ẹ ṣé gan. Ẹ ṣé o. Ẹ ṣé gan sà. Ẹ ṣé sà. A tún máa ríra máa pè yín. Ẹ ṣé.
lọ bí kíni mo ti lọ bí kejì at least mi ò lọ rárá má ti lọ fún interview tó tó mẹ́jọ márùn-ún ní wọ́n ti máa rẹ́rìn sí mi wọ́n ní CV mi dá wọ́n ní mo qualify àti ìdákì kan wọlé àbí kẹ́nìkan wọlé kó wá whisper fún wọn the next thing wọ́n á kó lé mi lọ́wọ́ ní kí n máa lọ wọ́n láwọn á get back sí mi ẹ̀yin tẹ́ fẹ́ get back sí mi tẹ́sí dá owó CV mi padà omi I feel there's a bit of bad luck here dàpọ̀ ayé ń ṣe mi honestly dàpọ̀ ayé ń ṣe mi kò sí kò yé mi mọ́. Kò sí ayé kankan níbi kankan. Kò sí ayé kankan níbi kankan. Mo ti sọ fún ẹ. Jẹ́ kí n bá ọ̀gá mi sọ̀rọ̀. Wọ́n ní company. A ní láti jọ ṣiṣẹ́ níbi kan náà. Let's just try it. That's not a good idea. I don't. Mo sọ fún ẹ from the onset. You know what? Jẹ́ kí n gbàlejò kí n bàtàjọ from my own little savings. Only start a snacky business bí a kì í máa ṣe. Snack. That's not a bad idea. Lójú ẹ̀ wọ̀. Gbìyànjú. Sunkún kí ló ń sunkún fún sí. It's all your fault. All this right here. Ẹbí ẹni gbogbo ẹ. Má jẹ́ ká bẹ̀rẹ̀ sí apportion blames at this time. Kò dáa o. Ní pé fault mi ni. Wọ́n ti gbọ́ lé, wọ́n ti gbọ́ lóko. Ṣùgbọ́n gbogbo nǹkan yòówù tó lè ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé aláti pa fọ́lọ́run. Kò lè wá dúró sójú kan ká máa parí dáadáa. We have to move on. How? Báwo ni mo ṣe fẹ́ move on? Tell me, báwo ni? Mo ṣe lè move on nínú situation yìí bá mo ṣe fẹ́ kúrò nínú ẹ̀. Àjọ máa move on. Àjọ máa move. Ṣùgbọ́n ṣé ìrònú mọ́? Àrùn kan dá o. Pẹ̀lẹ́.
Mo ń bọ̀ ẹjọ́. Má bínú ọjọ́. Súnmẹ́yìn o. Oúnjẹ nu. Ilé ìlú fẹ́. 100 naira wọn. Ọmọ. Ọ́fíìsì. Kọ́sítọ́mà dáadáa ni wọ́n. Yéè. Oúnjẹ nu ni. Thank you. All right. Oúnjẹ nu. Fancy àkàrà. Wá kí ló ń ṣẹlẹ̀? Níbo? Ṣé o sanwó fún ìjọba kó tó wá ṣe gbogbo tó ń ṣe? Kí ló ń ṣẹlẹ̀? Damascus ló. Ṣé bẹ́ẹ̀ yín wá ilé àlejò mo ṣàlàyé? Eléyìí ò máa mọ ìjọba tí wà. Jẹ́ kó máa yí ẹ, ìjọba yàtọ̀ sí ìjọba. Àwọn fún ẹ ní sùúrù ẹ má dà pọ̀ ẹ fara Má lẹ̀. pè mí lọ kú, mo jọ kú ni. Kódà brọ́dà, wọ́n wá ilé àwọn bá mi sọ̀rọ̀. Mo dẹ̀ yẹ kó yé wọn wípé mo ti gba permit. Kódà baálẹ̀ mọ̀ kó fẹ́ bẹ̀rẹ̀ business mi bá. Kí ló kémi pẹ̀lú baálẹ̀? Ọ̀gá ni wá jákìdì. Kó wá dákìdì nù, ẹ má dákìdì nù. Jákìdì fún mi. Jókòó! Ọrọ̀ ajé! Bọ́dá ẹ̀ nílò! Bọ́dá ẹ̀ nílò! Bọ́dá ẹ̀ nílò! Bọ́dá! My dear, kí o tún ti ń lọ sí Britain? Look, ṣé wọ́n ti fi ẹ́ jẹ ambassador of sorts ni àbí báwo? Nígbà wo lo dé tó tún ti ń lọ? I am nearing depression. Kí má bàa lose sanity me, please. Let me go and take care of myself. Jẹ́ kí n lọ rí àwọn professionals because I am losing my sanity. Please. Àwọn tó lè bá sọ̀rọ̀ wà ń bí náà. Àwọn wo? Àwọn pastors. No, mi sọ̀rọ̀ pastor. I'll be back in a month. A month? Kò dẹ̀ sọ bíi pé bóyá ìjọ kan a month. Ṣé kí n ṣe mo lè gbé ẹ dé airport? Don't bother. Ṣé o ní? Àkọ́lé ẹ̀kọ́ tiwa tòní ó dá lórí òwe. Gẹ́gẹ́ bí a ṣe kọ́ra wa nínú ẹ̀kọ́ tí ó kọjá, a ní òwe ṣe pàtàkì nílẹ̀ abínibí ilẹ̀ Yorùbá. Nítorí pé àwọn bàbá wa wọ́n ní òwe ní ẹṣin ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ní ẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá ti sọnù, òwe la máa fi wá. Ó dáa kí a gbọ́ àwọn èdè mìíràn bí èdè Gẹ̀ẹ́sì, Faransé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè tí a ní. Ṣùgbọ́n pàtàkì ló jẹ́ ká gbọ́ èdè abínibí tí ń ṣe Yorùbá. Nítorí pé ọmọ tí ó bá ti sọ ilé nù, ó ti sọ àpò ìyàkọ́. Bẹ́ẹ̀ odò tí ó bá gbàgbé orísun rẹ̀, odò náà kì í pẹ́ gbẹ. Kí a má bàa wá sọ lẹ́nu dípòdípò tá a fi wá sọ àpò ìyàkọ́, ó di dandan kí a kọ́ra wa ní àwọn ẹ̀wẹ̀ èdè tí òwe jẹ́ ọ̀kan lára wọn. Ní ẹ̀kọ́ tó kọjá, a ṣe àpẹẹrẹ àwọn òwe tí a ní. A sọ ìtumọ̀ rẹ̀, a sì tún sọ pàtàkì ohun tí ó ń sọ fún wa. Ara àwọn àpẹẹrẹ tí a ṣe, àwọn náà rèé. Ta ló lè ka òwe ìkíní ojú pátákó kó sọ ìtumọ̀ rẹ̀ àti nǹkan pàtàkì nǹkan tí a ń lò fún nílẹ̀ wa? Ṣọlá, ó yá, yá gbọ́. Ọwọ́ ọmọdé ò lè tó pẹpẹ,
tí àgbàlagbà ò lè wọ́ kì í gbé. Ẹ fún ní àtẹ́wọ́. Pẹ́pẹ́ ga àwọn ọmọdé ò lè tó bẹ́ẹ̀ kì í gbé kéré tí àgbàlagbà ò lè wọnú ibẹ̀. Èyí túmọ̀ sí kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ àti wípé Thank God delivered. My GM. Ẹ pẹ̀lẹ́ o. Ebu GM. Ọkùnrin lọ. Ó sọ kẹ́ gọ́dìlì. Ẹ pẹ̀lẹ́. Àná ẹ sì kú ọlúdé yìí náà. Ọlúdé bíi bó ọlọ́jọ́ gbọgbọrọ ni a kù sí mi. Kúrin. Òkè fẹ́ rí dákun jọ nítorí ọlọ́mọ jèrè ọ̀rọ̀ lára mi. Èwo lógún rìn kúrin. Ń bó mo rìn lọ. Mi mọ̀ pé sẹ́ gádínà tún ti di pé kẹ́ tún máa ra bí àwọnú kọ́ńpáǹdì wàá mutí. Dáradára, madam ti travel kọ́hùn. Dákun wọ́n bínú o, mò ń bọ̀ kó tẹ̀ tó débi bí àràrá, mò ń bọ̀, allow me understood, madam tún ti lọ. Ọmọ nǹkan kan, madam ti lọ sí London náà lọ ní rìn. Dákun wọ́n bínú, kí ló tí madam máa ń lọ tí wọ́n máa ń bọ̀ bí àfẹ́rì báyìí láì sí up nepa. Ọmọ nǹkan kan, sọrí madam wọ́n sì wà tí arábàrò madam wọ́n lọ Paris lọ lè gba abẹ́rẹ́. Madam ti lọ Dubai ní ọdún kan tọ́kàn lọ lè ta yín lásán Dubai. Pẹ̀lú bá a ṣe ń ba lọ èkó sígbà tí wọ́n ní lọ Singapore lọ rè fọ́ọ̀dì ó di dandan wọ́n ṣù wọ́n lọ bẹ̀ lọ fọ́ọ̀dì ni. Ara lè mú kọ́ ọ̀gá. Ọ̀gá mi ló pè tó fi dàrá lẹ̀ gàràgà wọ́n ti wà lẹ́rẹ̀ ó bá ń gbọ́ lẹ́rẹ̀ burúkú ẹ̀kẹ́tù ẹ̀rẹ́. Ẹ̀rẹ́ bó ọ̀gá èmútí. Gbogbo bí àbí márùn-ún tìgòtìgò mo kó lé wọn lọ́wọ́. Pé bí àtọ̀ ń lọ lè ra ọ̀gá lọ́run rà fún. Ó ti dá wàhálà lẹ̀. Mo fọkàn mi ní pé wọ́n lọ mú bí àánú kọ́ńpáǹdì yìí. Irọ́ mo fi ń ṣinra ni ó mọ gbóòórùn. Ìyá Mufu. Ọ̀gá kódà as I spoke orí ìkẹrin ni wọ́n wà báyìí. Ìyá Mufu. Kí ni? Wọ́n ti fún ọ̀gá mọ́dé lẹ́yẹ. Irọ́ o. Èwọ̀ dílé ọ̀gá lọ fún un. Pé kéèyàn mọ̀ gégò. Eléyìí ṣe wọlé wọn bárakú ni. Ọtí ọ̀bọ̀gà láàmú nísìnyọ́gà ó bẹ̀rẹ̀ wèrè. Mọ̀ wọlé ó tiẹ̀ ti dáa ìwọ náà ló kú palẹ̀mọ́ torí wọ́n ló kú gbígbé. As I am now, I'm a woman. I couldn't carry my schooling. Wọ́n ló kú gbígbé. Wà á ti ta lọ lè rọ tí wá. Ó dà pé ọ̀gá ọ̀gá tí ń mú àmúkọ ọtí ọ̀gá. Ọlọ́lẹ̀ mú. Alákòwá. Mi ò ní better explanation lórí nǹkan tó ń ṣe ọmọ yìí. Doctor, kí wàá ní nǹkan tí ẹ lè advice pé kí n ṣe lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀? Mi máa advice yín kẹ́ gbọ́dọ̀ sí psychiatric hospital. Olúkúlùkù abití ẹ̀ lára. Àrùn tó ń ṣọgọ́fà ṣóun náà ní ṣọdúnrún. Bákan méjì lọ̀rọ̀ ayé rí. Ohun tó kọjú síta ẹ̀yìn ló kọ sí Kẹ́hìndé. Mo lo lúkúlùkù abití ẹ̀ lára. Àrùn tó ṣọgọ́fà ṣóun náà ló ṣọdúnrún. Bákan méjì lọ̀rọ̀ ayé yìí rí. Daddy, mo ní kí wá dágbére fún yín ní sà pé mo ti ń lọ lé sà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ pẹ̀lẹ́ sà. Yeah, girl. Don't kill me, man. Èmi ni sà, Wùmí, cook ni sà. Wùmí? Bẹ́ẹ̀ ni sà. What a set, man. My worry alone. You want to drink to it? What day? One drug selling. We were set. Yahweh. Yahweh, ọmọdé. Láti joy. Kí
ló wá dé ìwọ ló pa tó ìwò mi. Uniform ni sá. Òun ni ò jẹ́ kẹ́ máa pé mo kò gbà tó. Ayé uniform yẹn ní dá. Táwọn kò máa wọ uniform. Madam ni sá. O gbọ́dọ̀ wọ uniform o. Uniform lọ wá sí matter of fact o. Gbòòrè Ọlọ́run wá. Mo ti ń lọ sá. Màá rí yín lọ́la. Ẹ try láti relax dáadáa sá. Ó dára sá. Tó bá lọ, iṣẹ́ ẹ̀ bọ́ nìyẹn. Owó Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀. Whatever you can do láti máa lọ sí iṣẹ́ ìjọba mi ṣe. Farada jọ. Ṣé mo kú wọ ní bẹ́rẹ̀dì mi náà wá báyìí? Kọ́ bá mi ń dé wọn. Súnmọ́ mi ọmọdé yìí. Bó ṣe rí nìṣá. Ọlọ́run pọ̀ lára ẹ̀ wá ń gbé. Jókòó. Ó gbọ́dọ̀ lọ. Olúkúlùkù abití ẹ̀ lára. Àrùn tó ṣọgọ́fà ṣóhun náà ló ṣọdúnrún. Bákan méjì lọ̀rọ̀ ayé yìí rí. Ohun tó kọjú síta ẹ̀yìn ló kọ sí Kẹ́hìndé. Ayé yìí kò yẹ nìkan. Wùmí ní sneakers. Òsàrà àtẹ̀yìn ò lè dá lọ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bí pẹ́pẹ́yẹ tọ́mọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú. Ẹ̀rà náà ẹ̀ tí sáfíìsì àwa ní ẹnu géètì nígbà tẹ́ sáfíìsì ọ̀gá tán èmi lọ́kùn ebi ń pa mí. Kí ni kí wá ṣe sí? Yìí tí ì jẹun. Ṣé fẹ́ gbọ́? Ọ̀gá ò jẹun lémi. Tọ́gà bá jẹun, oúnjẹ tó ṣẹ́kù ló wá fún géètì. Nǹkan lọ́mọ jẹ́ kéèyàn dáná bóyá àjẹkù ọ̀gá lèmi ń jẹ sanra. Ẹ ń kọ̀ nídìí ẹ dáná fèmí ebi ń pa mí mo fẹ́ jẹun. Kí èmi gbé ara mi kí wá dáná fún ẹ. Tọ́gà bá jẹun, oúnjẹ á wà. Ọ̀gá ò jẹun, kò sóúnjẹ. Ẹ bọ́nu kíchìn kẹ́ mú gàrí. Kí n lọ lè mú gàrí. Ọ̀dà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ wọn o. Èmi lọlé. Ẹ mọ̀ tí lọ ẹ lọ lè sinwọ́. Kí mo ló ṣọwọ́ mi? Ṣọwọ́ fún kí ni? Ẹ lè ti fọwọ́ kó nǹkan nínú ilé ẹ sì mọ́ gbọ́wọ́ tó dọ̀tí lọlé. Kí lẹ̀ ń gbé kiri? Ẹnu ẹlẹ́wà ni. Ọ nídìí tíṣù. Kọ́ bí nú nǹkan. Ọ̀gá náà rọra dákẹ́ sínú ilé wíwà pé wọn ò gbọ́ nǹkan kan. Ẹ kú iṣẹ́ ẹkùn. Olúkúlùkù abití ẹ̀ lára. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ báyìí láìpẹ́ ìmíyèjì. Àrùn tó ṣọgọ́fà ṣóhun náà ló ṣọdúnrún. Bákan méjì lọ̀rọ̀ ayé yìí rí. Ohun tó kọjú síta ẹ̀yìn ló kọ sí Kẹ́hìndé. Ayé yìí kò yẹ nìkan. Àní ilé ayé yìí kò sẹ́ni tó yẹ ẹ́ yé. Ohun tá a rí tí ń bí wa nínú bẹ́ẹ̀ lómi bá rí inú rẹ̀ yóò mọ̀ dùn ni.
bákan méjì lọ́rọ̀ ayé rí. Ó kọjú sí Táyé, ó kẹ̀yìn sí Kẹ́hìndé o. Mo ló kọjú sí Táyé, ó kẹ̀yìn sí Kẹ́hìndé o. Ìlú gángan lọ̀rọ̀ ilé ayé yìí. Ohun tó kọjú sí ẹ, ẹ̀yin ló kọ sí mi. You look worried. Kíni tó máa ń ṣe Ṣọlá? Ó tún ṣe lénìí. But this time around, kò ṣẹlẹ̀ sí nílé rárá. Ìta ló ti ṣẹlẹ̀. Ibo ló ti ṣẹlẹ̀? School. Nínú classroom. Mo gbé lọ sí hospital and doctor ní ká gbé lọ psychiatric hospital. You see, to be honest, I'm not surprised. Ọmọ mi ló gba wèrè. Ó gba wèrè. Ọmọ ọdún mélòó lọmọ yìí gan-an? Tá máa gbé lọ sọ́gbà wèrè. It's okay, babe. It's not okay. No, don't say it like that. Kàn rí bíi pé o fẹ́ lọ rí dentist or optician. She's just going to see a doctor who specializes in an area, okay? Àrùn ọpọlọ. It's okay, dear. It's okay. Àrùn ọpọlọ. It's okay. It's okay. Sorry. It's okay. Baby. Àrídùnnú ni kò fi mí ṣe fáwọn òbí mi. Bó ti wù ú kó kéré mọ́ Èdùmàrè yé mi ò fẹ́. Àìsàn tí ń dojú tì ní, àìsàn tí ń fi ní ṣẹ̀sín, àìsàn tí ń dojú tì ní láwùjọ. Má fi kàn mí, bà mí. A ní àrídùnnú ní kò fi mí ṣe fáwọn òbí mi. Owó àrídùnnú. Mi ti débi tí mò ń lọ. Ẹ̀yin àti talẹ́jọ́ ń lọ. Àwa mélòó lẹ gbé ẹ̀lẹ́ mẹ́tàlá lèmi nìkan mo lọ ẹjá máa lọ jàre. Mọ́tò kan tẹ̀lé wa lẹ́yìn.
Hey, who goes? A friend who knows. Who you know? Mogadishu. I want to see Mogadishu. Why don't you mind your business? Ẹ wo, pàdí mi tẹ́ ń wò yìí. Òun ló máa ń dáná fún wa ló stay gbàtà wà school. In fact, chief chef ni one of the biggest hotel in town. Àbí bolo ti iṣẹ́ yẹn náà. Wo wọ́n ti sack mi gbàgbé story yẹn. Ibi iṣẹ́ náà ni mo wá kiri. Àbàtàn ti sack mo lọ sọ́tún lọ sósì. Gbogbo mo wá iṣẹ́ náà ni kò possible. Mo ní wá báyìí pé mo need help. Ọ̀rẹ́ sì, I need help. I need money. Ó wá lè ṣe nǹkan táwa ń ṣe. Mo lè ṣe. Má ṣe. Má ṣe. You sure? Má ṣe. Ṣé lè fún fẹ́ǹsì sà? Ọlọ́run. Èló láàrin ilé. Ẹ jẹ́ kó pọ́ọ̀fù sí ká ẹ̀ wù. Shola. You know I love you, right? I know, Mama. I'll be taking you to the hospital. A different kind of hospital. Please. And I need you to cooperate with the doctors. I'll always do, Mommy. But Mommy, why are you crying? I'm taking you to the psychiatrist. Am I supposed to be scared? Do not be scared, for I am with you. Do not be afraid, for I am your God. Isaiah chapter 41, verse 10. Who taught you this? My teacher. Go on, enter. James, ta ló park síbí báyìí? Ibo náà wá wà, mo need láti jáde. Bá mi pè wọ́n jọ. Shola, come. Let's wait, they need to take their car out.
Are you okay? Ẹ káàsán. Okay. Ẹ káàsán. Má bínú o. Yes. Kò sí wàhálà. Ọlọ́run. Hallelujah o. Hallelujah. Ẹ mú ọmọbìnrin yìí jáde. Ọmọ mi ni. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run. Ẹ bá mú ọmọbìnrin yìí lọ síbi tẹ́ ẹ̀ mú. Kí ló dé? Nínú ìran yẹn a fi ń yé mi wípé ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn pọ̀. Kí ọmọ yìí má bàa wá jẹ ìyà ẹ̀ṣẹ̀ tí kò mọ̀. Ìbá dára kí ẹ gbé lọ sí inú ilé ìjọsìn. Kí ó lè yè, kí ó lè ní ìgbàlà. Ìbá dára kí ẹ gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run wí. Àlàáfíà. Ìwọ ń dúró jẹun bí ni. Òtútù náà rooms yẹn ti pọ̀ jù náà. Mo wá ní kí n dúró síbi bíbá ẹ̀wọ̀n díẹ̀ ní sá. Àgbo mi ń kọ́ náà. Ẹ̀yin lẹ́sọ̀ pé ó ti tutù tó Gbé wá fún mi. Fi mí lé wọn lọ́wọ́ ó bà mí ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta ò rí. Má fi mí lé wọn lọ́wọ́ ó bà mí ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta ò mọ̀ ó. Wọ́n pọ̀ lóde. Wọ́n rìn kiri. Má fi mí lé wọn lọ́wọ́. Àwọn tí ń ṣọ́ níta ò rí. Má fi mí lé wọn lọ́wọ́. Bá mi ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta ò mọ̀. Yes, sir. All right. Bá mi tẹ́ bẹ́ẹ̀dì yàrá mi and then before I go you can go. Okay. No rest. Wọ́n rìn kiri. Má fi mí lé wọn lọ́wọ́. Tí ń ṣọ́ níta ò rí. Má fi mí lé wọn lọ́wọ́. Bá mi ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta ò mọ̀ ó. Wọ́n pọ̀ lóde. Wọ́n rìn kiri. Má fi mí lé wọn lọ́wọ́.
Gabi. Màá fọ̀nà ẹ̀. But máa ní láti pass through orientation. Baba, who the fire pipe? You want to wa? What do you mean? Baba, this guy not informat. I know anything. I know anything. Yes. Bastard! Má fi mí lé wọn lọ́wọ́ ó bà mí ọ̀run. Àwọn tí ń ṣọ́ níta ò rí. Ẹ mọ̀ pé ẹ ti tọ́ wèrè mi o. Èmi ò ìwọ ni orí burúkú gan tẹ̀sí gan. Àwọn ló fẹ́ ṣe wèrè fún. Ẹ jí ni, kí ló ṣe yí gan? Kí ló ṣe yí gangan? Ṣé ọ̀ ń ṣí èrè ni? Ọjà òde ni. Ọmọ àwọn tó jẹ pọpọ́ọ̀fù lọ́wọ́ ẹ̀ ni. Àwọn ló jẹ pọpọ́ọ̀fù, àbó orí ń ta ọ́. Orí ń ta. Ó dàgbà tó bá wò mẹ́ tó ra pọpọ́ọ̀fù lọ́wọ́ rẹ̀. Orí ń ta èmi. Yàsín orí ń ta ọ́. Wàláhì ojú yín ó bò. Padà ojú yóò tó bó. Abẹ́ ya wèrè sà. Ojú àwọn yóò bò. Ojú ìwọ your body go do wọ̀tọ̀wọ̀tọ̀. So that can be cause trouble. Kò tí n bá mú ọ sọ́wọ́. Ẹ̀jẹ̀ á gbẹ. Yàsín tí bá mú ọ sọ́wọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ á gbẹ. Màá bá yín fa wèrè ẹ ní sùúrù. Kí ló fẹ́ ṣe? Ọbẹ̀ rí wèrè. Ọbẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń gbé gíláàsì. Èmi wọ́n yà já. Nǹkan bo gbogbo orúkọ tẹ́ ń darúkọ kò sẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ bí o. Wọ́n súnmọ́ mi tó bá súnmọ́ ni.
tó bá súnmọ́ kí ló fẹ́ ṣe fún. ẹgbẹ́ ni wíṣọ ọ̀run jẹ ẹ̀yin olè oníjìbìtì onírànú yìí. ẹ̀yin méjèèjì ló ní. wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ o. ẹ̀yin lẹ́jà pọ̀ fẹ́tà lówó pọ̀ fẹ́sàn. lónìí lẹ́sàn kò pọ̀. bẹ́ẹ̀ni. mo sẹ̀rí kórè méjì dàrú. orí rẹ̀ ò pé orí àwọn ẹbí rẹ̀ ò pé. orí ìyàwó ilé rẹ̀ dàrú. orí yóò jápé papọ̀ mo kọ́ yípa ẹ̀ tó kàn wájú mi. bẹ́ẹ̀ni. ṣé wọ́n rẹ̀ pa níwèé lórí ni àwa níjú yín lọ o. akọ wa ni o. ìyàwó mi níwèé rẹ̀ gidi. lọ́dẹ̀ẹ̀dì ni mo kọ́ fún yín gbowó mi lónìí ní tí ò ní dọ́là. nǹkan tá a jẹ ní ká sọ. ṣé wàá rí owó tẹ́lẹ̀ fẹ́ gbà ń kò sówó lẹ̀ o. ẹ gbọ́ ẹnu wa gbẹ. orí yóò jápé papọ̀. obìnrin náà jẹ́ ni ilé ìpolójú o. obìnrin náà jẹ́ ni ilé ìpolójú o. àbí ẹ̀ máa gbẹ́lẹ̀ yìí ẹ máa gbọ́ o kí ló ṣe kí ló ṣe. yóò ti wọ́n mọ́ra. má fi mí lé wọn lọ́wọ́. jẹ́ káyé mi rojú jẹ́ káyé mi gbàtúmọ̀ jẹ́ káyé mi rojú jẹ́ káyé mi gbàtúmọ̀ má jẹ́ n jìyà yìí pẹ́ má jẹ́ n jìyà títí ẹni tí ń ṣọ́ mi tí n kò rí Èdùmàrè gbà mí lọ́wọ́ wọn àwọn tí wọn ò rore roni gbà mí lọ́wọ́ wọn. ayé yóò lé kí ló dé táwọn ọmọ ènìyàn sáyé dogun mọ́ láyé yóò lé kí ló dé táwa ọmọ ènìyàn sáyé dogun ohun tí ò tó nǹkan la mí pọ́n ilé ayé yóò lé àwọn ọmọ ènìyàn la sáyé dogun mo wáyé láti wá ṣe rere ni Èdùmàrè má jẹ́ n wáyé bí aláìwá mo wáyé láti wá nípa ni Èdùmàrè má jẹ́ n wá bí aláìsí torí pé ọmọ ènìyàn burú torí pé inú ọmọ ènìyàn máa jìn o àwọn tí wọn kò rore roni Èdùmàrè yé gbà mí lọ́wọ́ wọn.